òótọ́ àwọn apc ti dá sí ìjà àtìkù pẹ̀lú ọbásanjọ́ o. ẹni tó gbádìẹ òtòṣì ó gbé taláròyé, bẹ́ẹ̀ ni yorùbá ń wí. ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, àtìkù tó gbádìẹ ọbásanjọ́ ni o, taláròyé gan-an ló gbé. bó ṣe jẹ́ ni pé ẹni tí ò lówó lọ́wọ́ rárá tó ní adìẹ ẹyọ kan tí ẹnìkan wá wò ṣùṣùn tó jí adìẹ náà gbé, ẹni tí wọ́n jí adìẹ ẹ̀gbẹ́ ò ní sinmi o. bó ti ń sọ fóṣó ni yóò máa sọ fàjẹ́. aráàlú kan kò sì ní í fetí balẹ̀ kó tó mọ̀ pé wọ́n gbé adìẹ òtòṣì náà lọ, torí bó ti ń sọ pé adìẹ náà lòun ń wò pé kó dàgbà kí òun pa á nígbà ọdún, bẹ́ẹ̀ náà ni yóò máa sọ pé adìẹ náà lòun fẹ́ kó dàgbà kí òun tà á, kí òun fi san àwọn gbèsè tí òun jẹ. ọmọ rí odó wá pààyàn lọ́tọ̀ láì tí ì fòògùn wọ, abíta ni wọn yóò la ọmọ rí odó mọ́ lórí tí kò ní kú. àròká pàápàá kò wá pani ju àṣàsí tàbí oògùn àgbélépọ̀tá lọ. bó tilẹ̀ jẹ́ pé gbogbo èèyàn ló ń sọ pé ìjọba olúṣẹ́gun ọbásanjọ́ sì dáa ju ọ̀pọ̀ àwọn ìjọba tó tún dìde lẹ́yìn tiẹ̀ lọ. síbẹ̀ ọbásanjọ́ gbà pé òun ìbá ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ bí kì í bá ṣe àtíkù abubakar tí òun mú mọ́ra láti wáá ṣe igbákejì òun. gbogbo ibi pátá ló ti ń sọ ọ́. ó sọ̀rọ̀ náà lọ́sẹ̀ méjì sẹ́yìn nígbà tó sì tún di ọjọ́ ẹtì friday tó kọjá yìí, ìyẹn ọjọ́ 21 oṣù keje 2026, ìjẹta òde yìí, ọbásanjọ́ tún sọ ọ́ níbi ètò ṣálìbọ̀ ìkan pé tó bá ṣe pé òun ti mọ̀ pé bí àtìkù ti rí nìyẹn ni òun ìbá ti mú bí igbákejì òun. àṣìṣe tí òun ṣe náà sì nìyẹn. bẹ́ẹ̀ ló ṣe pé àtìkù ti gbẹ́dìẹ ọbásanjọ́ o, taláròyé gidi ló gbé. nígbà tí ọbásanjọ́ tún sọ ọ̀rọ̀ náà níjẹta, ọ̀rọ̀ náà bí àtìkù nínú, ibi tó wọ̀ lára ẹ̀ kò dáa, lòun náà bá tún fò jáde làò lóní ọ̀rọ̀ tí òun ti ń bò mọ́lẹ̀ láti ọjọ́ yìí òun yóò tú u jáde. ó ní ọjọ́ péwé kọ́kọ́ bó lè ya kó ya lọ̀rọ̀ dà ó jàre. ó ní oore lòun ṣe ọbásanjọ́ o. nígbà tí ọbásanjọ́ dé látẹ̀wọ̀n tí kò láṣọ lára, tí kò lówó àti jẹun, òun àtìkù lòun ń dáṣọ sí i lọ́rùn o, tí òun fún un lówó, òun ò sì mọ̀ pé àfibiṣólóore ni yóò padà yà sóhun lọ́rùn. òun ti rò pé oore tá a ṣe fàdìẹ ò gbé, bó pẹ́ bóyá yóò ṣe omi toro sí ni lẹ́nu, pé òun ò mọ̀ pé ojú adìẹ tó ń tọ̀ sínú ìṣáàsùn ni ọbásanjọ́ fi ń wò òun, pé ilé ìkẹyìn òun lòun tún ṣe. ó ní oore lòun ṣe fọbásanjọ́ o, òun kò ṣe é ní ibi kankan. àtìkù ní bí wọ́n bá sọ pé èèyàn ń ṣe èèyàn, kò sí ibi méjì tí òun fi ṣe ọbásanjọ́ ju nígbà tí bàbá náà fẹ́ parí sáà kejì nílé ìjọba tó tún wá ń sáré bí yóò ti ṣèjọba lẹ́ẹ̀kẹta tí òun ò gbà, tó jẹ́ òun gan lòun gbégi dínà fún, torí òun mọ̀ pé kinní náà kò bófin nàìjíríà mu. ibi tí òun ti di ọ̀tá bàbá náà nìyẹn o, tó mú òun lọ́tàá tí òun bẹ̀ẹ́ títí tí kò gbọ́, tó jẹ́ gbogbo ibi tó bá ti wá rí ààyè ẹ̀ ló ti ń ba òun jẹ́ kiri, pàápàá tó bá ti di pé àsìkò ìbò ń sún mọ́lé báyìí. bó bá sì jẹ́ ìyẹn ni ọbásanjọ́ kò fi bò pé òun kò fẹ́ kí àtìkù ṣe olórí ìjọba nàìjíríà. ó ti ń sọ tipẹ́tipẹ́ pé yóò jẹ nàìjíríà run tó bá gbàjọba ni. kódà nínú ìwé tí ọbásanjọ́ kọ, ó ti ṣe àlàyé àwọn owó burúkú kan tó sọnù nígbà tí òun fa àwọn iṣẹ́ kan lé àtìkù lọ́wọ́, bó ti dorí àwọn iṣẹ́ náà kodò, àti bó ṣe sọ òun dèèyàn burúkú lójú gbogbo ayé, tí wọ́n rò pé bí òun àtìkù ti ń kówó jẹ lòun ọbásanjọ́ náà ń kówó jẹ. ọbásanjọ́ ti mẹ́nuba ọ̀rọ̀ ọkùnrin kan tí wọ́n ń pè ní Williams Jefferson, aṣòfin amẹ́ríkà tí wọ́n jù sẹ́wọ̀n ọdún 13 ní ọjọ́ 13 oṣù kọkànlá ọdún 2009. wọ́n ní àtìkù ló kó bá a. kí ni Jefferson ń ṣe lamẹ́ríkà? Jefferson ń lo ipò ẹ̀ bí aṣòfin orílẹ̀-èdè náà láti gba owó àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn oníṣòwò ńláńlá ní 2005. ohun tó ń sọ fún wọn ni pé òun ti ní èèyàn ńlá kan ní áfíríkà tí yóò ṣílẹ̀kùn gbogbo iléeṣẹ́ wọn àti ọrọ̀ ajé wọn níbẹ̀ fún àwọn oníṣòwò amẹ́ríkà yìí. nígbẹ̀yìn làwọn èèyàn mọ̀ pé igbákejì ààrẹ nàìjíríà àtíkù abubakar ni Jefferson ń sọ, torí ó sọ fáwọn tó ń gbowó lọ́wọ́ ẹ̀ pé
òun yóò fún Àtíkù ní owó tó tó $500,000 owó dọ́là $500,000 pé owó tí ọkùnrin igbákejì ààrẹ náà ń béèrè lọ́wọ́ àwọn nìyẹn. Nígbà tí ìwádìí bẹ̀rẹ̀ lójú méjèèjì tí wọ́n gbá Jáfásì mú tí wọ́n gbọ́n ilé ẹ̀ wò yẹ́bẹ́yẹ́bẹ́ ní ọjọ́ 3 oṣù kẹjọ ọdún 2005 wọ́n bá $90,000 owó dọ́là tí ọkùnrin náà kó pamọ́ sínú fíríìjì ilé ẹ̀. Bẹ́ẹ̀ ọwọ́ ẹnìkan ló ti gba owó ọ̀hún tó sì sọ fún Lọ́rí Mọ́dì àtàwọn oníwádìí míì pé Àtíkù Abubakar ní Nàìjíríà lòun ń sa àwọn owó náà jọ fún. Ọ̀rọ̀ náà bà orúkọ Nàìjíríà jẹ́ ní Amẹ́ríkà gan-an débi pé wọ́n ń fẹ́ wọ́ Àtíkù náà dọ́hùn tí kì í bá ṣe pé ó wà nílé ìjọba gẹ́gẹ́ bí igbákejì ààrẹ Nàìjíríà ni. Àmọ́ wọ́n fòfin dè é lábẹ́nú pé kò lè wọ orílẹ̀-èdè náà fúngbà pípẹ́ ó sì pẹ́ lóòótọ́ kó tó tún ráàyè kọjá sọ́dọ̀ wọn. Ọbásanjọ́ kò gbàgbé ọ̀rọ̀ náà rárá ó jó o lára nítorí ohun yòówù tí yóò bá sọ Ọbásanjọ́ dèèyàn kéèyàn níwájú àwọn ará Amẹ́ríkà òun kì í fẹ́ ẹ rárá. Bẹ́ẹ̀ náà làwọn aṣòfin Amẹ́ríkà yìí kan náà tún fẹ̀sùn kan Àtíkù tí wọ́n sì dá a lẹ́bi pé láàrin 2000 sí 2007 lásìkò tó wà nílé ìjọba owó tó lé ní $40 mílíọ̀nù owó dọ́là $40 million ni Àtíkù ṣe àrọ́ndárọ́ndá ẹ̀ tó sì kó wọ Amẹ́ríkà lọ́nà tí kò tilẹ̀ dáa rárá. Àwọn aṣòfin orílẹ̀-èdè náà wádìí dáadáa wọ́n sì rí i pé ẹni tó ń lò lọ́hùn-ún ni ìyàwó ẹ̀ kẹrin ìyẹn Geneva òṣìṣẹ́ tẹlifíṣàn NTA nígbà kan kó tó di pé Àtíkù fẹ́ tó sì sọ ọ́ sí Amẹ́ríkà pé kó máa gbé lọ́hùn-ún. Geneva Nwediora ló ń jẹ́ tàbí Geneva Douglas kó tó wá padà di Jẹ́mílà Àtíkù Abubakar tó sì wà nílùú òyìnbó tó ń gbé. Ní gbogbo ìgbà tí Àtíkù fi ń ṣèjọba àwọn owó àbẹ̀tẹ́lẹ̀ pàápàá owó tí iléeṣẹ́ kan ní Germany tí wọ́n ń pè ní Siemens san fún ọkọ ẹ̀ Amẹ́ríkà lówó náà ń kọjá sí. Geneva ló sì mọ bí kinní náà ti ń káàkiri àwọn àkáǹtì tí wọ́n bá fẹ́ kó o sí. Nígbà tí wàhálà ọ̀rọ̀ yìí sì bẹ̀rẹ̀ lóòótọ́ tí wọ́n wọ́ọ̀dì iléeṣẹ́ Siemens ní ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2008 iléeṣẹ́ náà gbà pé lóòótọ́ làwọn san owó àbẹ̀tẹ́lẹ̀ fáwọn èèyàn Àtíkù owó náà sì jẹ́ bíi mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin $1.7 million. Àwọn ìwádìí yìí sì ni àwọn aṣòfin Amẹ́ríkà fi dá Àtíkù àti Geneva ìyàwó ẹ̀ lẹ́bi ní ọjọ́ 3 oṣù kejì February 3, 2010. Ṣé bí a bá ń bú ẹ̀tù orí a máa ro awó àbùkù kan ọ̀rẹ́ mi lánàá kò kàn mí olúwẹ̀ òdójútì ni o. Ọbásanjọ́ kì í fẹ́ rí ara ẹ̀ bí aṣáájú Nàìjíríà ọ̀kan lára àwọn aṣáájú orílẹ̀-èdè àgbáyé gbogbo ni Ọbásanjọ́ ka ara ẹ̀ sí torí lóòótọ́ bí ohun gbogbo kan bá ń ṣẹlẹ̀ tí wọ́n bá ti fẹ́ sọ̀rọ̀ tó jẹmọ́ ti Áfíríkà tàbí tí wọ́n bá fẹ́ kí àwọn ará Áfíríkà dá sí Ọbásanjọ́ làwọn alágbára ayé kọ́kọ́ máa ń fẹ́ pé nídìí èyí bàbá náà kì í fẹ́ kí ẹ̀rẹ̀ ta sí òun lára. Àwọn ọ̀rẹ́ á sì máa sọ pé ilé ladìyẹ ò mà ti níyì pé tó bá dé ta kẹ́ńkẹ́kẹ́ńkẹ́ báyìí ni iyì ẹ̀ tó. Àmọ́ gbogbo àwọn ìwà ìbàjẹ́ tí wọ́n wá ń padà kì mọ́ Àtíkù yìí kò mú inú ẹ̀ dùn láti ibí yìí síbẹ̀ yẹn. Àròkàn ló sì máa ń fa ẹkún àsundàwà bí ọ̀rọ̀ bá ti dé ọ̀kan ibi tó ti ṣèjọba. Àtíkù ní í wá sí i lọ́kàn pé kò jẹ́ kí òun ṣe ìjọba òun dáadáa tó bí òun ti fẹ́ ṣe é. Níbi tí ọ̀rọ̀ náà ká a lára dé Ọbásanjọ́ sọ̀rọ̀ Àtíkù sínú ìwé ẹ̀ My Watch ní ojú ìwé 21 sí 22. Ó sọ báyìí pé Àtíkù ni mo padà mú bí igbákejì mi nítorí nítòótọ́ ó ṣiṣẹ́ gidigidi fún bí a ṣe gbàjọba o. Ṣùgbọ́n àwọn ohun kan wà tí n kò mọ̀ nípa ẹ̀ tí mo padà wá mọ̀ pàápàá nípa ibi tí wọ́n ti bí àtàwọn tó bí ìyẹn ṣókùnkùn gan-an. Bẹ́ẹ̀ ni ìwà ìbàjẹ́ ti dàbí àjẹbí fún un. Ká dalẹ̀ èèyàn kò sì jẹ́ kinní kan lójú ẹ̀. Bẹ́ẹ̀ ni kò lè sọ òótọ́ ọ̀rọ̀ kó dúró tì í. Bẹ́ẹ̀ ló ń pàápàá ò lè ṣe kinní kan pẹ̀lú ọwọ́ mímọ́. Owó nìkan làgbójúlé ẹ̀. Ó gbà pé kò sí ohun tí owó ò lè ṣe. Àwọn aláàfáà awòràwọ̀ nìkan ló gbàgbọ́ nínú ẹ̀. Kò sì sí ohun tí kò lè ṣe láti fi tẹ́ ìfẹ́ ara tiẹ̀ nìkan lọ́rùn. Kódà kó jẹ́ ohun tí yóò pa odidi orílẹ̀-èdè ẹ̀ lára ni, tí yóò ba ìwà ọmọlúwàbí ẹ̀ jẹ́, tí yóò gba òdodo àti ìṣedéédé kúrò lọ́wọ́ ẹ̀. Àtíkù ò ní kọ̀ o. Bẹ́ẹ̀ ni Ọbásanjọ́ wí.
ọjọ́ kẹsàn-án oṣù kejìlá 2014 ní Ọbásanjọ́ sì kó ìwé my watch yìí jáde. Níbẹ̀ ló ti sọ̀rọ̀ Àtíkù gidigidi. Àmọ́ gbogbo bí Ọbásanjọ́ ti ń sọ ẹ̀dùn ọkàn ẹ̀ lórí Àtíkù yìí lọkùnrin náà ń gbọ́ o. ṣùgbọ́n kò fèsì, ó ń bá tiẹ̀ lọ, ó sì fi Ọbásanjọ́ gún lágídí pé nígbà tó bá rẹ̀ ẹ́ yóò sinmi àgbàjà tó ń ṣe. Àmọ́ ní 2018 ọ̀rọ̀ náà kò ṣeé mú mọ́ra fún un mọ́. Ní ọjọ́ kẹfà oṣù kẹwàá 2018 yìí, ẹgbẹ́ òṣèlú PDP fa Àtíkù kalẹ̀ bí ẹni tí yóò kojú Buhari tí yóò bá a du ipò ààrẹ lásìkò ìbò ọdún 2019. Nídìí èyí, Àtíkù nílò àtìlẹ́yìn gbogbo èèyàn tí Ọbásanjọ́ sì dàbí pé ìyẹn ló lágbára jùlọ fún un. Ó sì ń wá gbogbo ọ̀nà láti bẹ̀ Ọbásanjọ́ pé bí kò tilẹ̀ súre fóun kó sáfòun lẹ̀. Ṣé lórí ọ̀rọ̀ òṣèlú ìgbà náà, bí adẹ́tẹ̀ kò lè fún wàrà, ó lè dá wàrà nù lójú tí ọ̀pọ̀ àwọn olóṣèlú ìgbà náà tí wọ́n fẹ́ du ipò fi ń wo Ọbásanjọ́. Nígbà tí Ọlọ́run yóò sì bá Àtíkù ṣe, Ọbásanjọ́ pẹ̀lú àwọn Muhammadu Buhari ti pín gàárì, wọ́n pín yẹlẹyẹlẹ pàápàá ni. Bẹ́ẹ̀ àwọn Buhari lọ bá bàbá náà nílé ní 2014 tí wọ́n sì bẹ́ẹ̀ gan kó ṣe àtìlẹ́yìn fún àwọn. Nítorí wọn ni Ọbásanjọ́ sì ṣe fa ìwé ẹgbẹ́ òṣèlú ẹ̀ PDP ya. Àmọ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àlè ní í ṣe wọ́n nígbẹ̀yìn sílẹ̀ kó pọ̀n míì. Tó bá fi máa kádùn, wọ́n á fi ẹnu ara wọn wé ẹnu ẹṣin. Wọ́n á ní àlè mi rèé, afẹnubọ̀ọ̀kù bíi tẹṣin. Ìjáde láàrin Ọbásanjọ́ àti Buhari pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ní bàbá bá gba kámú tó sì ń wò réré pé ṣé báyé ṣe rí náà nìyí. Àsìkò náà ni Àtíkù pàápàá ń wá gbogbo ọ̀nà láti bẹ̀ Ọbásanjọ́. Nígbà tí Ọlọ́run yóò sì yanjú ọ̀rọ̀, Fada Matthew Kukah, ẹni ọ̀wọ̀ ńlá nípàdé Ọbásanjọ́ níbi ayẹyẹ kan lọ́jọ́ kẹsàn-án oṣù kẹwàá 2018. Ọlọ́run fẹ́ parí ìjà òun àti Àtíkù ni. Ọbásanjọ́ kọ́kọ́ ní yóò tó bí ọ̀sẹ̀ méjì kí òun tó rí àyè rí wọn o. Àmọ́ bóyá nítorí ohun tó ń lọ nígbà náà àti bí àwọn APC pẹ̀lú Buhari ti ń fojú ẹ̀ gbolẹ̀ tó, nígbà tó di alẹ́ ọjọ́ náà gan, ó pe Fada Kukah padà pé kó ní kí Àtíkù máa bọ̀ níjọ́ kẹta, pé òun ti yí ọkàn òun padà, kí Àtíkù sì mú alága ẹgbẹ́ òṣèlú wọn dání àti àwọn èèyàn pàtàkì míì tó bá fẹ́ mú lọ́wọ́, pé òun náà yóò tún mú àwọn kan kún un. Bẹ́ẹ̀ ló ṣe pé ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún 2018, níbi ọjọ́ kẹrin tí PDP fa Àtíkù kalẹ̀, àwọn òjíṣẹ́ Ọlọ́run ńlá kan àti àgbààgbà olóṣèlú kan wọ́n pẹ́ sílé Ọbásanjọ́ ní Abẹ́òkúta. Àwọn PDP sì wà nínú àwọn olóṣèlú náà. Àwọn ẹni ọ̀wọ̀ ńlá méjì náà ni Fada Kukah àti Bíṣọ̀bù Oyèdépò pẹ̀lú àwọn míì àti àáfàá tí wọ́n ń pè ní Ahmadu Gumi. Kò tí ì dolókìkí láàrin àwọn báńdíìtì nígbà náà. Àgbàlagbà ìmàle ni wọ́n ń pè é. Àwọn tí wọ́n tún wà pẹ̀lú wọn níjọ́ náà ni bàbá Ayọ̀ Adébánjọ, Ọ̀túnba Gbénga Daniel, aṣòfin Ben Bruce, Uche Secondus tí í ṣe alága PDP ìgbà náà, Ọ̀túnba Oyèwọlé Fáṣàwẹ̀ àti àwọn míì bẹ́ẹ̀. Àwọn ni wọ́n jókòó parí ìjà Àtíkù àti ọ̀gá ẹ̀, tí wọ́n ní Ọbásanjọ́ ti foríjì Àtíkù pátá. Lẹ́yìn ìpàdé náà ní tòdodo, kò sẹ́ni tó gbọ́ ọ̀rọ̀ ìbínú kan lẹ́nu Ọbásanjọ́ níwọ̀nba ìgbà tí wọ́n fi ń ṣèpolongo ìbò wọn. Ìgbàgbọ́ sì ni pé ó ṣeé ṣe kí Àtíkù wọlé, torí Àtíkù ti sọ pé tí òun bá fi lè wọlé, ọ̀dọ̀ Ọbásanjọ́ lòun yóò ti máa gbàṣẹ ìjọba òun, torí ọ̀gá òun ṣáà ni. Àmọ́ níbi tí kọ̀ǹkọ́ ti ń fẹ́ bá àpèrè fò, níṣe ló dá lápá. Àtíkù ò wọlé o. Ọlọ́run ló tún wá mọ bí ìjà náà ṣe tún rú jáde. Bóyá ni ó sì jẹ́ lásìkò tí nǹkan dàrú láàrin Peter Obi àti Àtíkù ní 2022 ni. Torí kò sí ẹni tí bàbá fẹ́ kó gbàjọba ní 2023 bí kò ṣe Peter Obi. Ó sì ṣeé ṣe kó jẹ́ ìgbà náà ni bàbá tún rántí àwọn ìwà Àtíkù tó sì ní kò yẹ kó jẹ́ òun ni yóò ṣe olórí ìjọba Nàìjíríà, kó lọ jókòó jẹ́jàre. Láti ìgbà náà ni nǹkan sì ti tún dàrú títí dàsìkò yìí, títí di ìjẹta yìí tí Ọbásanjọ́ fi tún sọ pé ní ti Àtíkù, pàtàkì nínú àṣìṣe tí òun ṣe láyé òun ni láti fi ṣe igbákejì òun. Ọ̀rọ̀ náà sì dùn Àtíkù gan-an ní ti àsìkò yìí nítorí ìbò ti ń súnmọ́lé. Gbogbo ẹni tó bá sì dàbí pé ó fẹ́ dí òun Àtíkù lọ́wọ́, ìjà ajadíjú lòun náà ń bá tọ̀hún jà o. Ohun tó sì ṣe fi ìtàn balẹ̀ fún Ọbásanjọ́ nìyí, pé òun lòun dájọ́ sí Ọbásanjọ́ lọ́rùn nígbà tó ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀n Abacha dé níjọ́sí.
àti pé nítorí tí òun kò jẹ́ kó ṣe sáà kẹta ló ṣe mú òun lọ́tàá tó ń rojọ́ 20 ọdún káàkiri. ọ̀rọ̀ tí Àtíkù wá sọ gbẹ̀yìn yìí ló fi rí jà wọn nínú APC o, torí àwọn APC tí wọn kì í fẹ́ dá sí ọ̀rọ̀ Ọbásanjọ́ dá sí eléyìí. wọ́n ní kó yé rojọ́ kiri pé bó ṣe rí gan ni Ọbásanjọ́ sọ̀rọ̀ ẹ̀ yìí, pé Ọbásanjọ́ ò lè rí ti ó kú ọdún 3 sáti kúrò ní àlejò sàárè. ìfún irú èwo ló wà nínú èkúté ilé tí àgbàlagbà ológbò ò ní mọ̀, àfi tí wọ́n bá ń tan ara wọn jẹ nìkan ló kù. àwọn oníròyìn Punch ni wọ́n bá Bashiru Ajíbọ́lá tí í ṣe akọ̀wé gbogbogbò ẹgbẹ́ APC sọ̀rọ̀ nípa ohun tó rí sí ọ̀rọ̀ tí Àtíkù ń sọ sí Ọbásanjọ́ lásìkò yìí, débi pé ó ń sọ pé bàbá náà kò mọ oore tí òun ṣe fún un nígbà tó ṣẹ̀ṣẹ̀ dé láti Gáàlò tí Abacha sọ sí. Ajíbọ́lá ní Àtíkù kan ń pariwo lásán for nothing ni o, pé gbogbo tí Ọbásanjọ́ ń sọ nípa ẹ̀yẹn òótọ́ ni o, àti pé kò sí bí Ọbásanjọ́ ti lè sọ̀rọ̀ Àtíkù tí kò ní jẹ́ òótọ́ nígbà tó jẹ́ òun ló bá a ṣiṣẹ́ tó sì mọ̀ ọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. ó ní gbogbo nǹkan tó bá Àtíkù báyìí kò ju ti ọ̀rọ̀ ìbò tó ń bọ̀ lọ́nà lọ. bẹ́ẹ̀ kò sí bó ṣe fẹ́ ṣe é, kò sí ọ̀nà tó fẹ́ gbà kó lè wọlé ìbò 2027, ó kàn ń làágùn ara lásán ni. ṣùgbọ́n o, àwọn ọmọ Àtíkù náà ti dá a lóhùn, wọ́n ní kò sí ohun tí yóò ṣẹlẹ̀, pé gbogbo èyí tí Ọbásanjọ́ ń sọ tóun torí ẹ̀ pariwo yẹn àwọn ọmọ ìtumọ̀ ẹ̀ o, àti pé kò sí ọ̀rọ̀ tó lè sọ tí yóò dí àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ láti má dìbò fún Àtíkù tàwọn, pé Ọbásanjọ́ kàn ń ṣe tiẹ̀ ní tọ́lọ́hun ni yóò ṣẹ. wọ́n ní ìtàkùn tó tóbi tó ọ̀pẹ kò tó erin dá dúró, bí ìtàkùn kan bá sì ní kí erin má wọdò, pé òun àti erin ló jọ ń lọ o, Àtíkù yóò wọlé ìbò dandan. nítòdodo kò tí ì sẹ́ni tó mọ ohun tí ìjà Ọbásanjọ́ yìí yóò ṣe fún Àtíkù tó fẹ́ du ipò ààrẹ yìí o, pàápàá lásìkò yìí táwọn ará APC ti tún bá wọn dá sí i. ṣùgbọ́n àwọn tí wọ́n mọ bí ọ̀rọ̀ òṣèlú ti máa ń gbóná tí ìbò bá súnmọ́lé báyìí ní gbogbo eléyìí tá à ń rí yìí náà, nítorí pé ìbò ti ń bọ̀ ní o, lẹ́yìn ìdìbò ohun gbogbo yóò tún relẹ̀, torí orí ìwọ̀fà kan kì í burú títí kí ilẹ̀ má ṣú, bí làálàá kan sì lọ sókè títí ilẹ̀ náà ló ń padà bọ̀ ó jàre. Ọláyíwọlá Alága ló tún ṣe àyẹ̀wò ọ̀rọ̀ láàrin Àtíkù pẹ̀lú ọ̀gá ẹ̀ tẹ́lẹ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́, èyí tó di ohun tí àwọn APC ń dá sí báyìí, tó sì ń ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. a kú ìsinmi ọjọ́ ọ̀sẹ̀ òní o.